Ẹ káàbọ̀ sí orí ìkànnì yìí, ẹ jẹ́ ká farabalẹ̀. Ṣé rí àwọn fídíò yìí a máa play fún yín níbi tí wọ́n ti tú pẹrẹpẹrẹ àṣírí. Ẹ ti mọ̀ wípé táwọn ò bá rí báyìí, àwa kì í sọ ìta bá sọ gan. A jẹ́ pa ti ṣèwádìí kúlẹ̀kúlẹ̀ pé ṣé òtítọ́ ni ọ̀rọ̀ yìí kó tó di pé a mú wá sórí ìkànnì yìí fún ẹ̀yin olólùfẹ́ wa láti máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lágbo òṣèré pátápátá. Ẹ wò ó ká má fi ọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ ẹ̀yẹ ká sojú abẹ́ kó. Àkọ́kọ́, àwọn ọmọ wa ṣì ń bẹnu gbó oorun mọ́lẹ̀ tí wọ́n èdè àti ìrá àwọn ọmọ wa ti ń bẹ nínú gbó oorun mọ́lẹ̀. Tí àwọn èèyàn wa ti ń kó lẹ́kìtì tá a gbọ́ pé ìyá wa kan ti bímọ ń bẹ ẹjẹ́ tó ṣèwádìí nípa tèkìtì náà ẹjẹ́ sáré ṣèwádìí nípa tèkìtì ká tiẹ̀ mọ̀ bóyá àwọn èèyàn wa ní April 28 ni wọ́n kó àwọn èèyàn tí wọ́n jẹ́ 15 nínú chọ́ọ̀chì lẹ́kìtì ní ẹ̀dá oníyọ̀ nípínlẹ̀ Èkìtì. Wọ́n dẹ̀ pa èèyàn 3 sínú chọ́ọ̀chì yẹn, olùṣọ́ àgùntàn wọ́n pa àwọn èèyàn 3, wọ́n ká àwọn èèyàn lọ àlọ́ láti ìgbọ̀n àìtí ìràbọ̀ wọn. Ìjọba Èkìtì ò sọ nǹkan kan nípa rẹ̀ o, ìjọba Èkìtì ò sọ nǹkan kan nípa rẹ̀. Ẹ jẹ́ kí n béèrè, ẹ jẹ́ ká fẹ́ pè ìpínlẹ̀ Èkìtì ká mọ̀ bóyá wọ́n ti rí àwọn tí wọ́n gbé torí tìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn èèyàn ń pariwo jù. Tìpínlẹ̀ Èkìtì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o, ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ìpínlẹ̀ Ọ̀yọ́ làwọn èèyàn ń pariwo. Ẹ̀lú ẹ kújọ́ mẹ́ta o. Ọjọ́ kan wà pẹ̀lú owó àtọ́jọ́ mẹ́ta. Bẹ́ẹ̀ ni mo wà live bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Bàbá Rága. Béèrè tá a fẹ́ béèrè náà ni ṣé àwọn èèyàn wa tí wọ́n kó lẹ́kìtì já ti rí wọn gbà. Àti rí wọn gbà ọ́. Ìyá tó bímọ náà ńkọ́ wọn ò fílẹ̀ tọmọtọmọ. Àwọn ọ̀sẹ̀ nígbà ìdílé o. Kí ìgbésẹ̀ wo ni ìjọba ìpínlẹ̀ Èkìtì ń gbé lórí ẹ̀? Àbẹ̀dẹ̀ parọ́ ìjọba ti ń gbìyànjú ìgbà tó ń gbàgbà tó gbàgbà ìjọba ìmídẹ́bì náà ló ti ń lọ tẹ̀bùkì yẹn ní State House of Assembly wọ́n sọ̀rọ̀ nípa rẹ̀ jẹ́ ẹni tó rẹ́díṣẹ́tì wọn ní rẹ̀ akẹ́láyọ̀ gbígbẹ́ nìyẹn òun náà tẹ̀bù ẹ̀ náà ní Àbújá àwọn áùsì náà bẹ̀rẹ̀ ọ̀dà kò sì kọ́ ìdìbò kan gbogbo bá wọn láti kájọ wọn jẹ́ Mr. Olùbájí náà gbọ́dọ̀ Olùbájí àwọn náà wọ́n sọ̀nà security meeting wọ́n pa àwọn sójà àwọn ọ̀dà security meeting wọ́n bẹ̀ ní níbi pẹ̀lú wọn pé kán lè gbogbo káwọn láti fún rescue àwọn ọmọ yẹn. APC kọ́ ni Oyèbánjí ni. APC lọ́wọ́ bẹ́ẹ̀ nígbà. tọ́tọ́ tá a bá ní PDP ní bẹ lọ́yọ̀ọ́ so APC ní bẹ lẹ́kìtì. Wọ́n ti ń try láti gbìyànjú tẹ́lẹ̀ wọn ò ṣe bẹ̀bẹ̀ bọ̀ fún fún. Bẹ́ẹ̀ni. Wọ́n try láti sàpà bọ̀ sí náà àwọn ọmọ ẹ̀rọ dìtàbí so àti ìràwọ̀ táwọn ìjọba àpá ìjọba àpapọ̀ torí ibi tó dé báyìí ni pé ìjọba ìbílẹ̀ lè ìjọba ìpínlẹ̀ lè ṣe mọ́ torí ó dà pé ó ti fẹ́ kọ́ wọn nípa torí àrùn yẹn ti di àrùn tí ìṣàbọ̀yà tó tọ́jú gbogbo ọlọ́yà ní í ṣe so ó ti kárí gbogbo ilẹ̀ Yorùbá ń sìn àgbàní tá a máa dé ìlú náà ti nígbà wọ́n jìyàn bí wọ́n ṣe kankan wọ́n àráàfin yàn so kí ìjọba àpapọ̀ ẹ̀ńdọ̀ kan bá wa dá sí torí bọ́ ṣe ń lẹ̀kẹ́ fọ́ọ̀tì nípa ti Ògbómọ̀ṣọ́ náà wọ́n bá mú òṣì ẹ̀fọ́ ní tiwa ní Èkìtì ẹ̀ńdọ̀ tí federal náà bá méjì ẹ̀fọ́ọ̀tì sí tí federal might bá wọlé ó máa yàtọ̀ tó bá jẹ́ pé negotiation ni kan bá wọn gbọ́ tó bá jẹ́ wọ́n lè deploy èèyàn lọ́tọ̀ ni because the last news ta gbọ́ pé àwọn èèyàn tó wọ́n tẹ̀sí kí wọ́n lọ sáà dìkọ́ state yẹn tó kàkàn gbé house of lọ́bẹ̀ 10.5 million tí wọ́n bá lọ́wọ́ bí wọ́n sọ wọ́n ti wọ́n ti million wá mo fi gbogbo àwọn náà yí nílò ẹ̀ka tí ìyá rẹ̀ pariwo àwọn ìyá rẹ̀ náà báyìí ìpòlú ẹ̀kọ́ náà sì wà òru ẹ̀kọ́ náà wà gbogbo ìbẹ̀rẹ̀ ẹ̀rọ ẹni tí ò rọ́pọ̀ láti bí oṣù kan àbọ̀ báyìí gbọ́ nínú ẹ̀ ọmọ tí ò jẹjẹ mẹ́ta ń kárí tó ti ń lo bí oṣù kan àbọ̀ nínú gbọ́ ẹgbẹ́ ìbẹ̀rẹ̀ ìgbàlẹ̀ kò lè sún fún àwọn òbí ẹ̀ ẹ ṣe gan ni ilé ẹ̀ ṣe pọ̀ iná ẹ̀ láti gbọ́ òun láti ìpínlẹ̀ Èkìtì ẹ̀dá oníyọ̀ ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún 2026 tá a wà April 28 2026 tá a wà nínú rẹ̀ àwọn Fúlàní agbébọn wọ́n wọnú ilé ìjọsìn nílùú tá à ń pè ní ẹ̀dá oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì wọ́n pa èèyàn 3 olùṣọ́ àgùntàn wọ́n pa
nínú àwọn tí wọ́n pa ọkọ rẹ̀ náà tún wà lára àwọn tí wọ́n jí kó, wọ́n sì kó èèyàn 15 olóyún ń bẹ nínú wọn, ìyá àgbàlagbà arúgbó ń bẹ nínú wọn tó ti lé ní 80 years. Wọ́n kó wọn wọnú igbó. Ṣé 87 kọ́ ni wọ́n pè yá ìgan? Ọmọ kékeré bíi ọmọ ọdún kan àbọ̀ náà ń bẹ nínú àwọn tí wọ́n kó gbé wọn wọnú igbó. Wọ́n ti wá gba 10.5 million, mílíọ̀nù 10 àbọ̀. Wọ́n gba rice, wọ́n gba petrol, wọ́n gba maggi, wọ́n gba super glue. Nígbà wọ́n gbé lọ tán, àwọn tí wọ́n gbé lọ wọ́n dá wọn láàmú gan-an títí nígbà wọ́n gbàgbó tí wọ́n gbà tán. Àwọn èèyàn àwọn dà wọ́n láwọn tí ẹ̀ gba owó yẹn mọ́ pé 50 million ni àwọn ó gbà, pé 50 million làwọn fẹ́ gbà báyìí. Àwọn ẹni wá wà ń bẹ̀. Ṣáájú kí wọ́n tó rí owó kó fún wọn náà, wọ́n ti lò bí ọ̀sẹ̀ méjì. Nígbà tí ipa àwọn tí wọ́n kọ́ àwọn èèyàn wọn, ẹlòmíì tó lọ yá owó tí ó san èlé lórí nẹ́sẹ̀ wá pariwo síta. Ìjọba ìpínlẹ̀ Èkìtì ò sọ nǹkan kan lórí rẹ̀ tẹ́lẹ̀. Ariwo tí wọ́n wá pa síta yẹn ló wá jẹ́ wípé gbogbo ayé wá gbọ́, láti wá gbọ́ pé láti ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ ni o, tàbújá ni o, gómìnà ni o, gbogbo ẹ̀ ni o, wọ́n ti wá bẹ̀rẹ̀ sẹ́lẹ̀ lórí. Ṣùgbọ́n tí wọ́n sọ nípa àwọn èèyàn wọ́n ti kó wọn wọ ìpínlẹ̀ Kwara, inú igbó ní ìpínlẹ̀ Kwara lọ sọ́nà Kogi ń bẹ̀ yẹn. Ṣé wá rí ọ̀rọ̀ wá pọ̀, ọ̀nà sì pọ̀ tá a yà náà. Àkọ́kọ́, a níjọba tó jẹ́ ìjọba àwa ara wa bí wọ́n ṣe ń pe democracy fún wa. Kí ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú tó fẹ́ lọ, èyí tí wọ́n fẹ́ rí iná ń bẹ lẹ́mìí wọn, kì í ṣe tí ìtẹ́fẹ́ lọ bá pàdé ń bẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú pẹ̀lú tíjọba àpapọ̀ ń fún local government kọ̀ọ̀kan, local government kọ́kọ́ lè dáàbò bora rẹ̀ débi tágbára ò bá ká, ìníyàn wà á pe state, tágbára state ò bá ká, ìníyàn kan federal. Pẹ̀lú ibi tí ojú làdé yìí, state gbọ́dọ̀ ní ọlọ́pàá, kódà àwọn ọlọ́pàá dùgbòlùjà tí wọ́n dúró fún gẹ́gẹ́ bí ológun kékeré, kò sí ní tó burú kí state kọ̀ọ̀kan ó ní. Débi pé tí wàhálà bá ṣẹlẹ̀, àwọn wọ̀nyí ni wọ́n dìde sọ̀rọ̀ ìlú, àwọn wọ̀nyí ni wọ́n ọ̀kọ́ gbarata. Ẹ wo gbà tí ọ̀rọ̀ yìí gangan tí ó ṣẹlẹ̀, gbà tí olóyè Sunday Igboho lòun lọ sí Gàngàn, gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ dìde ńgbà náà pé kó má lo àwọn òfin láṣẹ bí ti ń ṣẹlẹ̀ ní kinní náà ni o, ní Oríire local government yìí o, Ahoro Ìsẹ́lẹ̀, Yáwọ́ta àtàláwùsà. Àwa jáde ńgbà náà, ńgbà Igboho fẹ́ lọ sí Gàngàn tí gómìnà láwọn òfin láṣẹ. Àwa mọ àwọn Fúlàní, a sì sọ̀rọ̀ ńgbà náà. Ìṣẹ́jú 18 ni mo fi ṣe fídíò yẹn. Nígbà olóyè tún lọ, èmi tún jáde pé gómìnà ọ̀rọ̀ yìí ṣe ń tẹ́lẹ̀ máa wò, èmi mọ Fúlàní jù ẹ̀yin lọ o, Fúlàní sì mọ̀ pé mo mọ àwọn. Gómìnà wọ ọ̀kákún wíríwíríwíríwíríwíríwíríwírí, àwọn Fúlàní wọ Ìgàngàn, wọ́n bà nǹkan jẹ́ ẹ̀mí sọnù. Ìgàngàn àwọn ìlú ń bẹ tí wọ́n mọ̀ kan o, àwọn ojúgbó wa náà wọ́n gbà débẹ̀ o, èèyàn lè fẹ́ wọ Ìgàngàn o kọ́kàn dẹ́yẹ débẹ̀. Wọ́n dẹ̀ bà nǹkan jẹ́, wọ́n sun ààfin kábíyèsí àti Gàngàn náà, rabaraba rẹ̀ bàbá bá kúrò láyé ńgbà náà.
gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ pàpà wá lọ sí Ìgàngà tí gómìnà wa sọ pé òun lòún jẹ̀bi. Níjọ́ gómìnà sọ pé òun lòún jẹ̀bi, ǹjẹ́ nìkan wá gbé gómìnà lọ kóòtù àbí gómìnà resign lórí ẹ̀bi tó jẹ? Now, ǹjẹ́ gómìnà lè jí gbogbo ẹ̀mí tó ti sọnù tí wọ́n lè jí padà? Ǹjẹ́ àwọn dúkìá tí wọ́n bàjẹ́ ń bẹ̀ wọn, ǹjẹ́ gómìnà bá wọn tún ṣe? Ìwà ni tá a bá wá rí nǹkan tá a ṣe máa ń pariwo. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni mo ti pé Mọ́gàjí Kazeem Akínró tá a gbé wọn wọlé live tá a bá gbọ́rọ̀ kan lára àwọn ọ̀gá àgbà àwọn Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀yọ́. Àbá bá rí nǹkan kan tá a fètò fi tó wọn létí. Ẹ wo ọjọ́ tí wọ́n kìnnáàpù àwọn Àmọ̀tẹ́kùn àwọn Àmọ̀tẹ́kùn 3. Àwa súnmọ́ aráàlú sì súnmọ́ wa. Bí ẹ ṣe pè mí nù pé wọ́n mọ̀ tí jáwọn Àmọ̀tẹ́kùn gbé, mo bá pe Mọ́gàjí àwọn ò tí ì gbọ́ rìpọ́tù mi náà, ẹ̀yin lè mọ́ gbọ́, àwọn ó tètè gbọ́ o, torí ibi tó ti jáwọn èèyàn yín gbé, àwọn tí wọ́n pe àwa wọ́n lẹ́rọ tiwa lọ́wọ́, wọ́n lè mọ̀ lẹ́rọ àwọn Àmọ̀tẹ́kùn tí wọ́n ó pè lọ́wọ́. Mọ́gàjí Kazeem Akínró láwọn ó ṣèwádìí, kọ̀pẹ́ ni wọ́n pè padà gbé ẹ̀rín wọn bú sí pé òótọ́ mọ̀ ni wọ́n mọ̀ gba Àmọ̀tẹ́kùn lóòótọ́, wọ́n sì dìde wọn lọ, wọ́n gba àwọn Àmọ̀tẹ́kùn yẹn lẹ̀. Wọ́n tún ń darí bọ̀, wọ́n tún ṣiṣẹ́ míì lágbègbè Mọ́níyà sí Akínyẹlé, àwọn táwọn Fúlàní tún kidnap àwọn Àmọ̀tẹ́kùn tó gbà wọ́n lẹ̀. Léyìí tó túmọ̀ sí pé a sọ pé àwọn Àmọ̀tẹ́kùn ò ṣe dáadáa, ṣùgbọ́n ìbọn òbóǹkè ní ń bẹ lọ́wọ́ wọn, AK-47 ìbọn tàmọ̀tẹ́kùn ó níbi tó lè rìn, ṣùgbọ́n ìbọn tí ń bẹ ní ọwọ́ àwọn Fúlàní agbéyàn àtàwọn ọ̀dàlẹ̀ inú wa, ìbọn tó lè rìn dáadáa ni. Ẹlẹ́ẹ̀kejì, ẹ bá ń bi gómìnà yín Ṣèyí Mákindé, ẹ bá ń bi àwọn Àmọ̀tẹ́kùn látọjọ́ láti dá wọn lẹ̀, sẹ́yìn ti gba lẹ́tà, sẹ́yìn ti gbàwé. Àwọn Àmọ̀tẹ́kùn wa ìwé péjọba gbà wọ́n síṣẹ́, sẹ́yìn ti gbàwé. Wọ́n kàn ṣiṣẹ́ lọ dáńdáwì bí iṣẹ́ òṣèlú, ẹ̀kẹ̀já káwọn ọmọ kẹjọ débi ń pa kákàn mọ́ fún wọn lówó oúnjẹ, ṣé táwọn Àmọ̀tẹ́kùn ṣe nìyẹn. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn tẹ́ ń gba àwọn Àmọ̀tẹ́kùn, ẹ bá ń bi wọ́n léèrè pé ṣé àwọn Àmọ̀tẹ́kùn yìí ṣé wọ́n gbà wọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni? Là, torí kẹ́ mọ́ bá sanwó fún wọn. Ǹjẹ́ wọ́n gba ìnṣọ́ránsì fún wọn? Ǹjẹ́ healthcare ń bẹ lórí wọn? Kò dáa báyìí, kò dáa, bẹ́ẹ̀ ṣe yóò dáa, wàláì kò dáa, mo fọlọ́n búra kò dáa, ẹ jẹ́ ìyá rẹ̀ Ọlọ́run, wàláì. Ìjọ tẹ bá ń banú jà wọ́n mọ̀ rẹ́rìn tá a bá wà nù lé mi. Torí ìgbádùn lónìí, ìgbádùn yín fúngbà díẹ̀ náà dẹ̀ ni. Débi wípé àwọn tó fẹ́ ṣiṣẹ́ fúnlẹ̀ Yorùbá, ìjà tọ́jú wọn, àwọn ọmọ tí yín sì ń gbádùn, àwọn ọmọ yín jẹun tó wù. Ọ̀pọ̀lọpọ̀ bí ta ti ń gbà àwọn èèyàn sínú Àmọ̀tẹ́kùn náà, irú àwọn èèyàn wo là ń gbà bẹ́ẹ̀? Irú àwọn èèyàn wo là ń gbà sámọ̀tẹ́kùn? Sáwọn tó jẹ́ wípé bí náà mọ̀ rí tọrọ kọ́bọ̀ ẹ̀jẹ̀ kò kú sí nǹkan kan ta ẹni là ṣe ń gbà wọn. Àmọ̀tẹ́kùn ò lè wọgbó torí tí ń bẹ lọ́wọ́ àwọn ọ̀daràn ó ju tí ń bẹ lọ́wọ́ Àmọ̀tẹ́kùn lọ. Àwọn ológun tó lè wọgbó àtọlọ́pàá tí wọ́n nírú nǹkan tí ń bẹ lọ́wọ́ wọn lọ́wọ́ tí ilé ológun ó ti ní jurú ẹ̀ lọ. Níta gbọ́ ni pé wọ́n ti rí bọ́ǹbù káàkiri. Ẹ̀yin olólùfẹ́ wa, ẹ wò a ò ní rí jù báyìí lọ, bó bá tún ṣe ń lọ báyìí a máa bò yín gbọ́. Ó dàbọ̀.